Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa. Lónìí a máa sọ̀rọ̀ nípa òṣèré torúkọ rẹ̀ ń jẹ́ Tosin Olaniyan. Mo lérò pé gbogbo yín mọ Tosin Olaniyan tó ń ṣe fíìmù Yorùbá. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ kú dédé wòyí o, ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi. Òṣèré torúkọ rẹ̀ ń jẹ́ Tosin Olaniyan tí gbogbo èèyàn mọ̀ sí àǹtí Tosin làwọn èèyàn ń pè é, àti àwọn kọ́líìgì rẹ̀ náà àǹtí Tosin ni wọ́n ń pè é. Ìròyìn tẹ̀ wá lọ́wọ́ ní àárọ̀ yìí pé ó ń ṣe ayẹyẹ 2 years anniversary marriage rẹ̀ òun pẹ̀lú ọkọ Korea rẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Kim So-hyun lórúkọ ọkọ Korea rẹ̀ náà. Tosin Olaniyan kọ sí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó ní pé ó ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ heartbreak pé ọkọ òun tó jẹ́ Korean ó ní òun ló wá gbà òun sílẹ̀ lọ́wọ́ àwọn ọkùnrin ọmọ Nàìjíríà. Ó ní kí gbogbo èèyàn kí wọ́n bá òun yọ̀, kí wọ́n bá òun dúpẹ́ pé òun wà ní safe hand. Mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé ayẹyẹ ọdún kejì second year anniversary ni Tosin Olaniyan ó ń ṣe lọ́wọ́lọ́wọ́. Ó sì tún fi lé e pé kí àwọn fáǹsì òun kí wọ́n jọ̀, kí wọ́n bá òun yọ̀, kí wọ́n bá òun dúpẹ́. Gbogbo àwa tí a jẹ́ fáǹsì Yorùbá movie industry, ẹ jẹ́ ká tẹ congratulations sísàlẹ̀ fídíò yìí ní comment section ká lè bá Tosin Olaniyan ká lè bá a dúpẹ́. Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Ẹ má gbàgbé láti tẹ subscribe button tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí. Ọpẹ́ ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí lẹ́ẹ̀kan sí i. Ire o, ó dìgbà kan náà.